Bíbélì kíkà wa ti òwúrọ̀ yìí òun ni a rí nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 1 ẹsẹ̀ 8. Ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí Ẹ̀mí Mímọ́ bá bà lé yín. Ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Jùdíà àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. Ẹ káàbọ̀ sórí ọ̀rọ̀ yìí lórí ìkànnì yìí òní ṣe ọjọ́ ìṣẹ́gun. Orúkọ mi ni Olúwàbùnmi Àlàbí láti ìjọ The House of Bread Baptist Church Ìbàfò ní Ogun State. Mo gbàdúrà lówùúrọ̀ yìí pé Ẹ̀mí Mímọ́ yóò bomi rin ọ̀rọ̀ tá a gbọ́ fún agbára láti mú lọ sínú ìṣe. Ohun gbogbo tàbí ìṣòro gbogbo tí ọmọ ènìyàn ń là kọjá ìyẹn ló ń wá láti ipasẹ̀ bí ènìyàn ti ronú àti ọ̀rọ̀ tó ń ti ẹnu ènìyàn jáde. Torí Bíbélì sọ nínú ìwé Jákọ́bù pé ahọ́n wa bó ti kéré tó òun ló ń fa iná sínú àgọ́ ara. Paraphrase. Lówùúrọ̀ yìí, dídàgbà ní àbùdá gbogbo nǹkan tí Ọlọ́run dá, ènìyàn, ewéko, ẹranko àti kòkòrò. Ọlọ́run dá wọn ní kékeré síbẹ̀ pẹ̀lú àbùdá láti dàgbà àti láti sèso pọ̀ sí, tí í ṣe ète tí Ọlọ́run fi dá wọn. Ohun kan tí kò bá dàgbà tàbí pọ̀ sí, a kà sí ohun tó ti kú tàbí tó ti ń kú. Nínú Jẹ́nẹ́sísì orí 1, dídàgbà farahàn nípa sísèso àti pípọ̀ sí. Jẹ́nẹ́sísì orí 1 ẹsẹ̀ 28. Bíbélì sọ pé Ọlọ́run sì bùkún fún wọn, ó sì súre fún wọn pé ẹ máa bí sí kí ẹ sì máa pọ̀ sí. Ìdàgbà jẹ́ àṣẹ. Nínú Pétérù 1 orí 3 ẹsẹ̀ 18. Ṣùgbọ́n dídàgbà nínú oore-ọ̀fẹ́ àti ìmọ̀ Olúwa àti Olùgbàlà Jésù Kristi. Tirẹ̀ ni ògo ní ayé yìí àti ayé tí ń bọ̀. Tó túmọ̀ sí pé bí a bá dàgbà, Ọlọ́run ti pàṣẹ fún wa láti dàgbà. Ọlọ́run ti bùkún fún wa. Nítorí a ní àtìlẹ́yìn ìbùkún tàbí ìrànlọ́wọ́ láti òkè wá. Ìbùkún ó túmọ̀ sí pé a ti fún wa ní ìrànlọ́wọ́ láti òkè wá. Lọ́nà mìíràn, ìdàgbà jẹ́ ohun tí à ń pinnu tàbí à ń pilẹ̀ rẹ̀. Ìdàgbàsókè kò kí ń ṣàdédé wá. Ohun tí ènìyàn pilẹ̀ ni. Ọlọ́run ti pilẹ̀ ìdàgbàsókè. Nínú ìwé Lúùkù orí 9 ẹsẹ̀ 17, ó sọ pé bí ẹnikẹ́ni bá fẹ́ láti máa tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó kó ara rẹ̀ níjàánu, kí ó sì gbé àgbélébùú rẹ̀ ní ijọ́ gbogbo, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Ohun tí a lè rí ní ẹsẹ̀ yìí ni pé àti ẹ̀bùn àti èso ẹ̀mí wọn ò ṣe é pín níyà. Fún ìdàgbàsókè nǹkan ti ẹ̀mí. Bí ọ̀dọ́mọbìnrin bá fẹ́ bímọ ṣùgbọ́n tí kò ṣetán láti ní ìbálòpọ̀ pẹ̀lú ọkọ rẹ̀, ǹjẹ́ yóò bímọ bí? Bí nǹkan ti ẹ̀mí bó ṣe rí nìyẹn. Tí Ọlọ́run bá ti fún wa ní àtìlẹ́yìn láti ọ̀run nípa bíbùkún fún wa nígbà tí ó dá wa, tí a ò bá ṣetán láti yí èrò ọkàn wa padà sí rere àti ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa sí rere,
ohun rere kan ò ní ṣẹlẹ̀. Nínú ìwé Éfésù, Paul sọ wípé a dá wa fún iṣẹ́ rere. Níbi tí a ti kà yìí, a rí pé ìdàgbà nínú ẹ̀mí nípa ọ̀rọ̀ ẹnu wa àti ìṣe wa ni àwọn èèyàn fi mọ̀ pé à ń dàgbà nínú ẹ̀mí. Ṣé ọ̀rọ̀ èrò wa, ọ̀rọ̀ tó ń tẹnu wá jáde àti ìwà tí à ń hù, ṣé ó fi wá hàn bí onígbàgbọ́? Ní parí báyìí lówùúrọ̀ yìí, Bàbá Adébóyè sọ ìtàn kan pé àwọn kan lọ sí embassy láti gba lẹ́tà. Wọ́n lọ fún conference nílùú òkèèrè. Gbogbo àwọn tí wọ́n wá òun ni wọ́n fún ní lẹ́tà yìí. Ṣùgbọ́n arábìnrin kan wá, ó débẹ̀. Nígbà tó débẹ̀, bó tilẹ̀ jẹ́ pé ó mú lẹ́tà wá, wọ́n lè fún ní ìwé visa. Wọ́n ní wọn ò fún. Nígbà tó béèrè, wọ́n ní pé kò rí bí àwọn tí wọ́n fún lẹ́tà bí wọ́n ṣe rí. Tó túmọ̀ sí pé ibikíbi tí a bá wà, àwọn ènìyàn ń wò wá. Bó tilẹ̀ mú lẹ́tà wá, ṣùgbọ́n ìgbé ayé rẹ̀, ìmúra rẹ̀ àbí ìsọ̀rọ̀ sí rẹ̀ kò dàbí àwọn tí wọ́n mọ Kristi. Mo gbà á ládùúrà lówùúrọ̀ yìí fún ẹnìkọ̀ọ̀kan àti èmi pé ọ̀rọ̀ tá a gbọ́ yìí, Ẹ̀mí Mímọ́ yóò bomi rín, yóò sì mú èso jáde fún ògo Ọlọ́run àti ìbùkún ayé ẹnìkọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ẹ má ṣe gbàgbé, ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni, ìyè sì ni pẹ̀lú. Ẹ káàárọ̀.